A tún kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa o. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta kan. Ṣàlàáfíà ni. Ó tọ́jọ́ mẹ́ta lórí bó ṣe ń lọ. Ó tọ́jọ́ mẹ́ta tá ti gbúròó ara wa. A kú àmójúbà ọdún tuntun. Ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa láṣẹ Èdùmàrè. Ẹ máa wò pé àti ẹ̀ gbúròó ara wa lórí àwọn bó ṣe ń lọ, àwọn ohun tó ń lọ bá ṣe máa fi ń tóra wa létí. A tún ti bẹ̀rẹ̀ fún ti àsìkò iná nìyẹn. A ti bẹ̀rẹ̀ fún ti ọdún 2023 nìyẹn. Ṣùgbọ́n èyí tá a máa fi bẹ̀rẹ̀ lọ́dún 2023 tó lágbára gbáà ni. Gbogbo alágbára láyé yìí ká ṣá máa ṣọ́ṣe. Gbogbo wa la mọ̀ gọ́vnà Ondo State, ọ̀gbẹ́ni Akeredolu Aketi. Gbogbo wa la mọ̀ Aketi dáadáa. Ọkùnrin fìrìgbọ̀n, abirùngbọ̀n funfun tó fi ń dá àwọn obìnrin lọ́rùn. Bí èèyàn bá dàgbà, tí èèyàn dògbó débi kan, àwọn àìsàn kọ̀ọ̀kan á máa yọjú, tí a máa yọjú, tí wọ́n máa ń pè ní àìsàn ogbó. Wọ́n á ní old age ni, old age ni. Yálà old age ló dé bá Aketi o, yálà àìsàn ló dé bá Aketi o, ó yọ lọ́hùn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni mò ń lọ o. Ṣé ẹ mọ̀ pé ilé ọlá níyọnu ṣá? Ẹ mọ̀ pé ilé ọlá níyọnu. Ìyàwó Aketi, arábìnrin Betty, ló máa bọ́ síta ló fi ohùn ránṣẹ́ síta wípé lórí ẹni tí wọ́n pè ní side chick ọkọ ẹ̀, tán jọ ń bára wọn fà á. Bí bára wọn fà á yẹn, ó wá ti bọ́ síta tó ti wá di nǹkan tí oníkálukú ń gbà sọ́tún gbà sósì. Ẹ gbọ́, ṣé ìyá tó jáde síta yìí, arábìnrin tó jáde síta, arábìnrin Betty tó jáde síta yìí, ṣé wọ́n lè ṣàdédé jáde síta tí nǹkan kan ò bá tí ò bá ṣe pé wọ́n ti wà frustrated already? Ilé ọlá níyọnu o. Gbogbo àwọn tá à ń rí ní position tá à ń wò pé wọ́n ní perfect life, wọ́n ní perfect marriage. Example rèé o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń fọlá ọlọ́lá tẹ́ fi ń tọrọ. Gbogbo ẹ̀yin tẹ̀ ń fipò onípò tẹ́ fi ń tọrọ. Ẹ mọ nǹkan tán jọ ń mú mọ́ra nú ilé. Ẹ mọ wàhálà tán jọ ń bára wọn pò nú ilé. Ibi ó bá rí ó já sí lọ̀rọ̀ ti dà báyìí fún Aketi. Tí arábìnrin Betty fi sọ̀rọ̀ síta pé tó bá ṣe wù kó rí, ibi tó bá já sí fún. Mo ní nǹkan kan púpọ̀ láti sọ lórí ẹ̀. Ẹ̀yin náà gbọ́ fọ́nrán ọ́díò tó jáde. Kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ lè bá mọ̀ pé ilé ọlá níyọnu. Gbogbo àwọn tá à ń wò pé perfect life náà ní tá à ń fọlá àwọn tọrọ ká lè bá mọ̀ pé nǹkan wà o, mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Ó dìgbà kan náà. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa. Ẹ má gbàgbé láti share àwọn videos wa. Ẹ má gbàgbé láti like àwọn videos wa. Ẹ ṣé púpọ̀. Good morning, everyone. This is Arabinrin. I have a message for Ademusa, and I believe that she is on this Aketi Women's platform. I don't have her number, and I don't think she's worthy of me having her number. I want this woman to stay away from my husband. Stop sneaking in concussion. According to her, they are from her pastors, her fake pastors, to give my husband to drink. We rely on medical care. We rely on Western style of medical care, and Aketi will get well. But what has triggered this very message is her recent an Igbo woman in this kind of situation. I will deal with you mercilessly. You will never forget in your life. For the very last time, Ademosu, whatever you call yourself, stay away from Aketi. Stay away from sneaking in those concussions. Stay away this woman. You won't find it funny with me, oh. You will never find it funny with me. You are very, very a terrible human being. Go away and go and enjoy your loot. And nocturnal meetings to become the deputy governor of Ondo State.
look at you. What have you got upstairs to be the deputy governor of Ondo State? Yeah, peradventure, if anything happens to Aketi, Lucky takes over. It is a constitutional thing. But for you to be scheming, I warned Aketi from the word go that this woman is evil, this woman is no good. And it is happening. She has nothing good for you. I warned you. This woman is bloody evil. But I'm warning her for the very last time to stay away from my husband. And look, if you're dealing with